ẹ wá gbọ́ ìkìlọ̀ pàtàkì tí Peller ṣe fáwọn tí ò lérò ìgbéyàwó láàrin ọdún yìí sọ́dún tó ń bọ̀. ìkìlọ̀ pàtàkì ńlá màrè tí gbajúgbajà ìràwọ̀ orí ìkànnì TikTok Habib Hamzat tí gbogbo ayé mọ̀ sí Peller fi síta fáwọn èèyàn pàápàá jùlọ àwọn tí kò ní lọ́kàn láti ṣe ìgbéyàwó láàrin ọdún yìí sí ọdún tó ń bọ̀. ṣé ẹ kúkú mọ̀ pé Peller ń tiẹ̀ ló ti dájọ́ ìgbéyàwó alárinrin sọ́nà pẹ̀lú ìyàwó rẹ̀ Jarvis ní ọjọ́ kìíní oṣù kẹjọ tí í ṣe August 1st ọdún 2026 tá a wà yìí, léyìí tí ọjọ́ náà sì ti kù dẹ̀dẹ̀ kó pé. bákan náà gbajúgbajà olórin rap tí ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ sí Eriga ló ti sín àwọn ọkùnrin nígbẹ́rẹ́ ìpàkọ́ lórí bí wọ́n bá fẹ́ bímọ àbí bẹ̀rẹ̀ sí ní kó ẹbí jọ. Peller ní tiẹ̀ ló sọ̀rọ̀ lásìkò tó wà lọ́dọ̀ gbajúmọ̀ aláfẹ́ àti olókoòwò Pascal Okechukwu tí gbogbo ayé mọ̀ sí Cubana Chief Priest àbí CP láti lọ gbé aṣọ nǹkankan àti àwọn ohun mìíràn fún kó sì tún fìwé pé fún ti ayẹyẹ ìgbéyàwó rẹ̀. nínú ìtakùrọ̀sọ àwọn méjèèjì ní CP ti ń béèrè bóyá Peller ṣetán láti wọnú ìgbéyàwó lóòótọ́ nítorí ohun ẹlẹgẹ́ gidi gan ni tí òun kò sì ní nífẹ̀ẹ́ láti kópa nínú ètò ìgbéyàwó tí kò ní dalẹ̀. pọ́nrán tí Peller yóò fèsì ó ní kí CP ó fọkàn balẹ̀ nítorí òun àti Jarvis gan ti ń gbé pọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya fẹ̀kàntẹ́lẹ̀ àti pé ibi tí ayé fojú sí nígbà mìíràn ọ̀nà kì í sábà gbabẹ̀ lọ nítorí irú ìgbéyàwó àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe iyèméjì lé lórí òun gan ló máa ń sábà padà wá tọ́jọ́ sí ìyàlẹ́nu ọ̀pọ̀lọpọ̀. nínú ọ̀rọ̀ Peller ló tún ti sọ pé ẹnikẹ́ni tí kò bá ṣe ìgbéyàwó lọ́dún yìí ó wá pẹ́ tán ọdún tó ń bọ̀, kódà ọdún tó ń bọ̀ gan lè pẹ́. irú ẹni bẹ́ẹ̀ lè má rí obìnrin gidi fẹ́ mọ́ láyé Gen Z tá a wà yìí. ẹ̀wẹ̀ ọ̀rọ̀ gbajúgbajà olórin tàkásùfé ìyẹn rapper tí wọ́n ń pè ní Eriga orí ayélujára ló ti tẹ ọ̀rọ̀ tiẹ̀ ránṣẹ́ tó sì ń gba àwọn ọkùnrin lámọ̀ràn bó tilẹ̀ wù kí owó wọn pọ̀ tó wọ́n gbọ́dọ̀ yàgò fún níní ọmọ pẹ̀lú oríṣiríṣi obìnrin. ó ṣàlàyé pé kí àwọn ọkùnrin má jẹ́ kí ó ju obìnrin kan lọ tí yóò bímọ fún wọn nítorí bí owó àti gbọ́ bùkátà wọn gan bá ń bẹ kò lè láéláé dípò wíwà níbẹ̀ fáwọn ọmọ gẹ́gẹ́ bí bàbá àlàáfíà àti ìdúróṣinṣin ilé. ó ṣàlàyé síwájú sí pé ọrọ̀ níní kò lè ra gbogbo àwọn nǹkan wọ̀nyí àti pé orípa ẹ̀dá kì í ṣe nípa iye ọmọ tó bí kò ṣe nípa iye ọmọ tó rí tọ́yànjú.